ẹ rí wípé gbogbo ibi tí a bá ti ń lọ nísìnyí bóyá à ń lọ sí òde àríyá ni tàbí wọ́n pè á sí àpèjẹ kan, ó yẹ kí a máa ṣe kíni ká máa fura. Ẹ wo ọmọbìnrin yìí, gbogbo ọjọ́ orí ẹ̀ kò tí ì wọ 20 years, ó sì ṣe ọjọ́ ìbí, ó dẹ̀ pé àwọn ọ̀rẹ́ mẹ́fà sí ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. Àwọn mẹ́fà yẹn péré náà ló dẹ̀ pé tí wọ́n mú àǹkó, ó dẹ̀ poison, ó dẹ̀ pa gbogbo wọn dànù. Àwọn kan ní bóyá ó fẹ́ lò wọ́n, àwọn kan ní ó sọ pé òun dìídì ṣe láti jẹ́ kí ọjọ́ ìbí òun trend. Ẹ̀rí pé oríṣiríṣi ló wà láyé báyìí nísìnyí. Nígbà tí èèyàn dìídì sọ pé òun fẹ́ dìídì pa èèyàn mẹ́fà tó dẹ̀ pa wọ́n, lóòótọ́ sì ni ọjọ́ ìbí ẹ̀ trend. Ó yẹ kí a máa wà very careful gbogbo ibi tá bá lọ. Bóyá lọ jẹun níbi kan ni o, bóyá lé oúnjẹ kan ni o, bóyá bí kan ni, ká wà very careful. Wọn ò ní fi ẹ̀mí wa kásítọ́ọ̀sì o, àní orí ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé o. Ẹ̀rí pé ó tún lágbára báyìí. Bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là tán wà lọ́yọ̀ọ́, mo máa ń tẹnu mọ́ dáadáa wípé bàbá yìí Ọlọ́run fún wọn ṣe pọ̀, agbára wọn kọ́ o, mímọ̀ ṣe wọn kọ́ o, nípa wípé àbáyàn borí, àbáyàn bọfá, iṣẹ́ ò lọ déédé, gbogbo ohun tó kù díẹ̀ káàtó níbi ọrọ̀ ajé ni, ọ̀rọ̀ tí ẹ ò yé wọ ni, ọ̀rọ̀ tí ẹ ò yé ọ ni, gbogbo ohun tí ẹ̀yin tẹ bá rí wípé ẹ fẹ́ ṣe lọ́dọ̀ wọn, ẹ pe nọ́mbà bàbá yìí, Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là. Ẹ jẹ́ á máa fura o, ọdún sì wà ń ta nísìnyí o, àní jẹ́ ìwọ o. Oríṣiríṣi ọ̀nà náà tó mọ̀ gbà báyìí nísìnyí wípé àwọn fẹ́ ẹlòmíì àìsíkì ni ó tún lóun fẹ́ fi oúnjẹ ọdún ìwá fún yàn. Lóòótọ́ dandan ni ká jẹ oúnjẹ ọdún bí tá bá lọ, ṣùgbọ́n ká tún fura náà, àwọn mi ò fẹ́ fi sí àìsíkì ni o, wọ́n fẹ́ fi mú ọdún 2026 ẹ̀sìn o. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire, ẹ bá ṣàṣeyẹ lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú láàmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o, gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwọ̀ra rẹ̀ ràn, fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn, tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn, ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé, kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1, Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ, ìrí òkè gbogbo wa. Kí ló ní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.